A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Olùdíje du ipò ààrẹ lábẹ́ òṣèlú People's Democratic Party (PDP) nínú ìdìbò ọdún yìí, Àtíkù Abubakar ti pe ẹ̀sùn tuntun tako ààrẹ Bọ́lá Tinubu níwájú ilé-ẹjọ́ tó ga jùlọ níbi tí ó ti fi ẹ̀sùn kan Bọ́lá Tinubu wípé ó ṣe àdàmọ̀dù, ó tún parọ́ níbi ìbúra, fún ìdí èyí kí wọ́n yọ ọ́ nípò. Ẹ̀rí tí igbákejì ààrẹ àtijọ́ ṣe àgbékalẹ̀ rẹ̀ ni àkọọ́lẹ̀ ìwé-ẹ̀rí ààrẹ Tinubu tí Ifásitì Chicago yọ̀ǹda fún un ní ọjọ́ Ajé lẹ́yìn tí ilé-ẹjọ́ Illinois ní ilẹ̀ Amẹ́ríkà pàṣẹ fún Ifásitì Chicago kí ó yọ̀ǹda gbogbo àkọọ́lẹ̀ ìwé-ẹ̀rí Tinubu gẹ́gẹ́ bí Àtíkù ti béèrè fún un. Àtíkù béèrè fún àwọn ìwé-ẹ̀rí wọ̀nyí kí ó lè rí i lò gẹ́gẹ́ bí ẹ̀rí tako ààrẹ Bọ́lá Tinubu ní ilé-ẹjọ́ tó ga jùlọ nítorí síwájú àkókò yìí ni Àtíkù fi ẹ̀sùn tako ààrẹ wípé ó ṣe àdàmọ̀dù ìwé-ẹ̀rí tí ó gbé kalẹ̀ fún àjọ elétò ìdìbò Independent Electoral Commission (INEC) nínú ìdìbò ọdún yìí. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú ọ̀kan nínú àwọn agbẹjọ́rò Àtíkù tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ ni ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ti ṣe àgbékalẹ̀ ìwé-ẹ̀rí ààrẹ Tinubu sí ilé-ẹjọ́ tó ga jùlọ. Ṣùgbọ́n adarí ìgbìmọ̀ agbẹjọ́rò fún Àtíkù ní ilé-ẹjọ́ Tribunal, Chris Uche sọ wípé àwọn ṣì ń ṣiṣẹ́ lórí ìgbésẹ̀ yìí. Amúgbálẹ́gbẹ̀ẹ́ Àtíkù lórí ìròyìn Paul Ibe fìdí ẹ̀ múlẹ̀ fún akọ̀ròyìn lánàá wípé àwọn agbẹjọ́rò yóò pe ẹ̀sùn tuntun lánàá ọjọ́ Ẹtì láti fi kún àwọn ẹ̀sùn tí ó wà nílẹ̀ tẹ́lẹ̀. Ó ní àfikún ni ti ìwé-ẹ̀rí tí wọ́n rí gbà ní Ifásitì Chicago nítorí ẹ̀sùn tí ó tó 35 ti wà nílẹ̀ tẹ́lẹ̀. Oríṣiríṣi ìhà ni àwọn ará ìlú kọ sí ìwádìí tí Àtíkù ń ṣe lórí ọ̀rọ̀ sàbùkè ààrẹ Tinubu. Túndé Rahman tí í ṣe ọ̀kan lára àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ sọ wípé Àtíkù kan mọ̀ọ́mọ̀ fẹ́ dójú ti ààrẹ Bọ́lá Tinubu nítorí ó fẹ́ di ààrẹ orílẹ̀-èdè ní tipátipá, bí ó ṣe àpèjúwe ìwádìí Àtíkù sí ilẹ̀ òkèèrè gẹ́gẹ́ bí òfo lórí òfo, bí ó ṣe tún pe àwọn lọ́balọ́ba, olórí ìjọ, ẹgbẹ́ òṣèlú mìíràn kí wọ́n bá òun sowọ́pọ̀ tako ààrẹ Tinubu. Ọ̀kan lára àwọn olóyè ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC), Yekini Nàbẹ́nà fi Àtíkù ṣe yẹ̀yẹ́ bí ó ti rọ̀ ọ́ kí ó bẹ̀rẹ̀ sí gbáradì fún ètò ìdìbò ààrẹ ọdún 2027 yálà tí ó fi ń fa ọwọ́ aago orílẹ̀-èdè sẹ́yìn. Ṣùgbọ́n lánàá ni àjọ Civil Society, The United Action Front of Civil Society ṣe àpèjúwe àfihàn ẹ̀sùn lórí sàbùkè ààrẹ gẹ́gẹ́ bí ìdójútì ńlá. Nínú àtẹ̀jáde agbẹnusọ Amisu Santuraki ní CSO ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àfihàn Ifásitì Chicago tú àṣírí ààrẹ Tinubu lórí àdàmọ̀dì sàbùkè tí ó gbé kalẹ̀ fún àjọ elétò ìdìbò kí ó bàa lè pegedé láti kópa nínú ètò ìdìbò ààrẹ ọdún yìí. Wọ́n ní ó yẹ kí ààrẹ àti ẹgbẹ́ òṣèlú rẹ̀ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ bí àjọ yìí ṣe ń pe Tinubu kí ó kọ̀wé fi ipò sílẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lánàá ni akàwé-gboyè Wọlé Ṣóyínká sọ fún àwọn tí wọ́n ń fi ẹ̀sùn kàn án wípé ayédèrú ìwé-ẹ̀rí ni ó ń gbé ká, wípé òun fún wọn ní 30 ọjọ́ 30 days láti fi ṣe àgbékalẹ̀ gbogbo ẹ̀rí wọn fún àwọn àjọ tí ọ̀rọ̀ kàn fún ìwádìí. Ó ní bí èyí bá wá já sí òtítọ́, òun á yọ̀ǹda gbogbo oyè àti àmì ẹ̀yẹ tí òun ti kó jọ láyé òun. Bákan náà ni ó sọ wípé bí àwọn wọ̀nyí bá wá kọ̀ láti pèsè àwọn ẹ̀rí wọ̀nyí láàrin gbèdéke ọjọ́, kí wọ́n gbáradì àti bẹ́ sínú alágbálúgbú omi River Niger. Nínú ìwé àpilẹ̀kọ kan tí ó wáyé ní ọdún 1996 ni wọ́n ti tako àfihàn níbi tí Wọlé Ṣóyínká ti sọ gbangba wípé òun ṣe ipò kíní (First Class Bachelor's Degree) láti Leeds University. Wọ́n ní èyí kò rí bẹ́ẹ̀, wípé ipò kejì ni ó mú (Second Class Degree). Akàwé-gboyè James Gibbs ni a gbọ́ wípé ó ṣe àfihàn yìí látàrí wípé ó ń tọpasẹ̀ ìwé kíkà Ṣóyínká bẹ̀rẹ̀ láti Ifásitì nínú ẹ̀kọ́ lítírésọ̀ Gẹ̀ẹ́sì. Ṣùgbọ́n lánàá ni Ṣóyínká ní òun ń retí ìtọ́ni láti ọ̀dọ̀ agbẹjọ́rò rẹ̀ lórí bóyá kí òun ṣe ẹ̀sùn sí ilé-ẹjọ́.
Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Olórin ilẹ̀ Nàìjíríà Azeez Fashola tí gbogbo ènìyàn mọ̀ sí Naira Marley tí ó ń gbatẹ́gùn lọ́wọ́ ní àkàtà ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó lórí ìwádìí ikú olórin Ìléríolúwa Alọ́ba tí gbogbo ènìyàn mọ̀ sí Mohbad ní wàhálà tún ti gbọ̀nà àrà yọ sí ní ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí Ìkòyí, ìpínlẹ̀ Èkó, bí wọ́n ṣe fún un ní ìwé takò production warrant. Production warrant jẹ́ ìwé àṣẹ tí wọ́n fi darí afẹ̀sùnkàn kí ó yọjú sí ilé-ẹjọ́ láti wá jẹ́jọ́ lórí ẹ̀sùn. Àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ Economic and Financial Crimes Commission (EFCC) ni yóò fi ẹ̀sùn oníkókó 11 kan Naira Marley tí ó ní í ṣe pẹ̀lú ìpàdé àmọ̀pọ̀ àti jìbìtì káàdì ìrajà lórí ẹ̀rọ conspiracy and credit card fraud. Adájọ́ Nicholas Owóèbò láti ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Èkó ni ó ṣe àgbékalẹ̀ ìwé àṣẹ lẹ́yìn tí abánirojọ́ Bilikisu Buhari ṣe àfisùn kí wọ́n sì rí i dájú wípé Naira Marley farahàn ní ọjọ́ ìgbẹ́jọ́. Àjọ EFCC sọ wípé ó ṣe àwọn ẹ̀sùn yìí ní ọjọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin ọjọ́ 26 oṣù kọkànlá ọdún 2018 sí ọjọ́ 11 oṣù kejìlá ọdún 2018, bákan náà ní ọjọ́ 10 oṣù karùn-ún ọdún 2019. Bí a kò bá gbàgbé wípé àjọ EFCC pe Naira Marley lẹ́jọ́ ní 20 oṣù karùn-ún ọdún 2019 sí iwájú ilé-ẹjọ́ gíga ìlú Èkó. Ní ọjọ́ tí ìgbẹ́jọ́ tuntun yìí bẹ̀rẹ̀ ní ọjọ́ Ẹtì àná ni agbẹjọ́rò afẹ̀sùnkàn àgbà amòfin Ọlálékan Òjó sọ fún ilé-ẹjọ́ wípé oníbàárà òun kò ní àǹfààní àti yọjú sí ilé-ẹjọ́ nítorí ó wà ní àkàtà àwọn ọlọ́pàá fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ikú Mohbad. Fún ìdí èyí, Òjó wá rọ ilé-ẹjọ́ kí ó sún ìgbẹ́jọ́ sí ọjọ́ mìíràn. Nígbà tí ó ń fèsì, Bilikisu Buhari rọ ilé-ẹjọ́ kí wọ́n fi ìwé àṣẹ ránṣẹ́ sí afẹ̀sùnkàn kí ó rí i dájú wípé òun farahàn ní ọjọ́ ìgbẹ́jọ́ tuntun tí í ṣe 30 oṣù kẹwàá ọdún yìí fún ìtẹ̀síwájú ìgbẹ́jọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ọọ̀ni tilé-Ifẹ̀ Ọba Adéyẹyè Ògúnwùsì ti rọ àwọn ọ̀dọ́ ìlú Ifọ̀n àti Ìlobù ní ìpínlẹ̀ Ọ̀ṣun kí wọ́n jogun omi, kí wọ́n jogun sinmi, kí wọ́n dẹ́kun ìpànìyàn, ìfẹ̀mí àti dúkìá ṣòfò ní ìlú méjèèjì. Nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní ààfin rẹ̀ tí ó wà ní Ilé-Ifẹ̀ lánàá ọjọ́ Ẹtì, ni Aláyélúwà fi ẹ̀hónú rẹ̀ hàn sí bí àwọn ìlú méjèèjì ṣe ń para wọn, bí ó ti pe àwọn ọba ìlú méjèèjì kí wọ́n bá àwọn èèyàn wọn sọ̀rọ̀. Ó ní orísun kan náà ni wọ́n, kò yẹ kí ọ̀rọ̀ ilẹ̀ di ohun tí ó ń la ẹ̀mí lọ àti ìṣòfò dúkìá. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọba Ògúnwùsì, ó ní òun bẹ Ifọ̀n àti Ìlobù pẹ̀lú orúkọ Ọlọ́run lórí àpèrè Odùduwà. Nítorí ìkan náà ni wá, ẹ̀yà kan náà, kí wọ́n gbégi dí ìpànìyàn àti ìṣòfò ẹ̀mí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìyá àgbàlagbà kan ẹni 96 ọdún 86 years ni ó ń làkàkà báyìí lórí bí yóò ṣe rí mílíọ̀nù 21 náírà gbà padà lọ́wọ́ afọ́jú babaláwo tí a gbọ́ wípé ó lù ú ní jìbìtì pẹ̀lú àwáwí wípé ó fẹ́ bá a wo ọmọ rẹ̀ sàn, ó sì tún fẹ́ bá a ṣe ààjò owó. Ìlàkàkà ìyá àgbàlagbà yìí láti gba àwọn ọmọ rẹ̀ sílẹ̀ lọ́wọ́ ikú ti kó bá a báyìí. Ìyá tí wọ́n ń pè ní Madam Alimot bí ọmọ 15, ṣùgbọ́n lọ́kọ̀ọ̀kan ni ikú mú wọn lọ kí ó tó kù 3. Nígbà tí àìsàn kọlu ọ̀kan nínú àwọn ọmọ wọ̀nyí lójijì ní ọdún tí ó kọjá, ni ìyá yìí bẹ̀rẹ̀ sí wá ìwòsàn kiri. Nínú ìlàkàkà rẹ̀ ni ó ti ṣe alábàápàdé ìpolówó lórí ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì tí iléeṣẹ́ rẹ̀ wà ní ìpínlẹ̀ Ògùn, níbi tí wọ́n ti polongo afọ́jú babaláwo tí ó ní agbára àràmàǹdà tí ó lè ṣe ìwòsàn kí ó tún sọ àsọtẹ́lẹ̀ sí ayé èèyàn. Èyí ló mú kí Madam Alimot tí ó ń gbé ní agbègbè Mòwe ní ìpínlẹ̀ Ògùn ṣe àbẹ̀wò sí babaláwo tí orúkọ rẹ̀ ń jẹ́ Owólabí Adéfẹ́mi tí gbogbo ènìyàn mọ̀ sí Ojúnú ní Ògìjò, ìpínlẹ̀ Ògùn bákan náà. Láì mọ̀ wípé ilé agbánilójú ni ó lọ ṣe àbẹ̀wò sí, Ojúnú sọ fún ìyá yìí wípé ikú ń rábàbà láàrin ìdílé rẹ̀ àyàfi tí ó bá tètè ṣètùtù tí ó nílò ríra
odidi màálùú. Kíákíá ni ìyá yìí pèsè owó ètùtù tí ó tún ṣe ìbéèrè fún àwọn owó mìíràn fún àwọn ètùtù mìíràn tí wọn kò gbèrò rẹ̀ tẹ́lẹ̀. Lápapọ̀, gbogbo owó ètùtù kù sí 19 mílíọ̀nù náírà (19 million naira). Kí ojú ìyá yìí àti àwọn ọmọ rẹ̀ tó ká, ó ti ta ilé rẹ̀ méjèèjì, bẹ́ẹ̀ ni babaláwo ti ní àjọṣepọ̀ pẹ̀lú ọmọ rẹ̀ àti ọmọ-ọmọ rẹ̀ láìmọye ìgbà. Ìyá tí kò nílé mọ́ yìí àti àwọn ọmọ rẹ̀ ni wọn kò ní nǹkan kan ju kí wọ́n ké gbàjarè fún ìdájọ́ òdodo àti ìdápadà owó tí wọ́n ní babaláwo ti gbà lọ́wọ́ wọn. Ìyá ní òun ṣe àkíyèsí wípé kàkà kí babaláwo fún àwọn ní oògùn tí yóò ṣe ìwòsàn sí àìlera ọmọ, ààjò owó ni ó ń tẹnu mọ́ pẹ̀lú ètùtù màálùú àti àwọn nǹkan ọ̀wọ́ngógó mìíràn. Ó ní babaláwo sọ wípé àwọn máa gbé màálùú yìí lọ sí Àgbárá, nígbà tí ó yá ni ó yí òun padà sí ọ̀nà Mòwó ní agbègbè Badagry. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Madam Halimot, nígbà tí wọ́n dé ilé kan ni babaláwo ní kí wọ́n fi ẹ̀yìn wọlé. Lẹ́yìn èyí ni wọ́n rí ọ̀gbẹ́ni kan, ṣùgbọ́n babaláwo ní màálùú tí wọ́n rà ni ó yíra padà di èèyàn. Ó ní kí òun gbàdúrà sí ara arákùnrin ọ̀hún kí òun sì gún un pa, ṣùgbọ́n òun kọ̀ jálẹ̀. Wọ́n wá ya àwòrán bí ó ti di ọ̀bẹ mú sọ́wọ́. Bẹ́ẹ̀ ni wọ́n fi ọ̀pọ̀lọpọ̀ owó tí wọ́n dì sínú àpò hàn wọ́n. Ṣùgbọ́n Ojúnú àti bàbá àgbàlagbà kan tí wọ́n bá ní ibẹ̀ tí wọ́n ń pè ní Àgbà Akin wá sọ fún wọn wípé àwọn kò lè gbé owó yìí nítorí àwọn kò wá pẹ̀lú ẹnì kẹta. Madam Halimot ní nígbà tí àwọn padà lọ bá Ojúnú, ó kọ̀ láti gbé owó yìí fún wọn pẹ̀lú àwáwí wípé owó yìí máa pòórá wá bá wọn nílé ní alẹ́. Nígbà tí ó yá ni Ojúnú tún sọ wípé ọba kan ní Ilé-Ifẹ̀, ìpínlẹ̀ Ọ̀ṣun ránṣẹ́ sí òun lórí ọ̀rọ̀ òun. Fún ìdí èyí, òun nílò mílíọ̀nù 2 náírà láti fi bẹ̀ ẹ́. Ó ní mílíọ̀nù 5 ni àwọn padà san kí ilẹ̀ ọjọ́ náà tó ṣú, ṣùgbọ́n kò fún òun ní oògùn kankan fún ọmọ tó ń ṣàárẹ̀. Bẹ́ẹ̀ ni ọmọ òun kò kú, gẹ́gẹ́ bí ìpayà tí ó ṣe fún un láti gba owó, ní èyí tí ó yọrí sí títa ilé rẹ̀ méjèèjì. Ìyá ní òun ta ilé tí òun kọ́ ní mílíọ̀nù 9 náírà ní mílíọ̀nù 5 náírà. Àpapọ̀ gbogbo owó tí ó kó fún Ojúnú jẹ́ 19 mílíọ̀nù náírà. Òun sì fẹ́ gbà á padà kí ọmọ Nàìjíríà ran òun lọ́wọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.